afẹ́fẹ́ tó ń gbé ológì kò níyẹ̀ fún ọmọ ṣàfárá o. Àwọn agbébọn wọ́n ti tún jí àgbà olóyè kan gbé lọ ní Kwara. Inú ìdààmú àti ìpòrúurú ọkàn ní àwọn ènìyàn Àgbélé níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara wà báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe jí àgbà olóyè kan gbé lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, olóyè Ọládìpọ̀ Raphael Káyọ̀dé náà ni olóyè ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé lọ ní ọjọ́ Sunday ọjọ́ Àìkú ọ̀sẹ̀ tá a wà yìí náà ni wọ́n jí olóyè ọ̀hún gbé lọ. Wọ́n ní nǹkan bíi aago 10 alẹ́ ó kù fẹ́ẹ́rẹ́fẹ́ ó kù 20 ìṣẹ́jú 9:40 PM ni wọ́n jí olóyè náà gbé lọ. Báyìí ní àwọn mọ̀lẹ́bí olóyè Ọládìpọ̀ wọ́n ti wà nínú ìdààmú ìpàrúrú ọkàn tí wọ́n sì ń sá sọ́tún wọ́n ń sá sósì láti wá ibi tí bàbá olóyè yìí níbi tó wà, ibi tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n gbé pamọ́ sí. Gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí ṣe sọ, wọ́n láwọn ti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá láti fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí bóyá wọ́n lè bá wọn wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti ṣàwárí olóyè tí wọ́n jí gbé àti àwọn ajínigbé ọ̀hún. Títí di ààfin parí àkójọpọ̀ ròyìn yìí, àwọn mọ̀lẹ́bí wọn ò tí ì gbọ́ ọmọ oko olóyè Ọládìpọ̀. Bákan náà ni àwọn tí wọ́n jí olóyè yìí gbé wọn ò tí ì pè débi pé wọ́n máa béèrè fún owó ìtúsílẹ̀ àbí nǹkan kan. Ọlọ́run ọba dẹ́dà tá ṣẹ̀dá kò ní já kó sọ́wọ́ lọ́wọ́ o, wọn ò ní jí wa gbé tọmọtọmọ. Ẹ má sàmí ẹ sì máa gbé tọ̀ mímì